ogun tó lè ṣẹlẹ̀ tó fẹ́ wọlé Yorùbá tó náà wọ̀ táwọn ọmọ tó ogun tó fẹ́ wọlé Yorùbá ogun tó fẹ́ wọlé Yorùbá tó gbọ́ ìṣòwò wọlé balógun tó jẹ wọ́n fi jẹ balógun ní Ìbàdàn bọ̀ǹkà ló jẹ ní ààrẹ ìkànsù. ẹni tó ń lo mọ́dàrí kan nínú ayé kò lè sọ iye ẹni báyìí lòun ti pa. bọ̀ǹkà Ààrẹ Ọ̀nà Kakanfò ní ọdẹ́rìn ló jẹ ní ààrẹ ìkànsù ọdọ́ ìlọ́wọ́ àánú àwọn sípò ààrẹ pọ̀ tó ti jẹ balógun ní Ìbàdàn ọ̀rọ̀ ẹgbàgbọ́n Ìbàdàn pọ̀ nípe ní bọ̀ǹkà wọ́n máa pè ní balógun nìkan ẹgbẹ́ wájú mọ̀ kó dábàá rìn díẹ̀ ẹ̀rí sátúndé tọ́rí sílẹ̀ olóyè Ààrẹ Ọ̀nà Kakanfò àgbàrá olóyè ìdógún yẹn tó fi lé àwọn Fúlàní padà tí wọ́n fi gba Òṣogbo mọ́ wa lọ́wọ́ lẹ́nu tó mọ̀ pé àwọn ààrẹ kan jà dídé Àṣàntì torí wọ́n fẹ́ máa pa ìtàn ààrẹ wọ́n mọ̀ pé ipò ogun ni lóòótọ́ ṣùgbọ́n wọ́n máa fẹ́ níbẹ̀ ní ipò gọ́dọ́nà ti build. mo fẹ́ kí ọ̀rọ̀ yìí go viral mo fẹ́ kẹ́ bá ń share lógúnlógún kẹ́ bá ń like. ó wá sọ wọ́n ó bí ọmọ Yorùbá yìí jẹ́ wá gbọ́tàn lórí burúkú yẹn mọ́ o ẹni tó bá ń gbọ́ tán láyé Abbas òmùgọ̀ ayé ọ̀run torí kò fẹ́ràn Yorùbá ó gbọ́ kí ní ẹ̀kún pọ́nà náà wọ́n á make up mind ní pé wọ́n rán ọ̀bọ yìí ṣe ni. He's not talking like an intellectual. Ó dẹ̀ ń contradict rẹ̀ ó fìbínú sọ̀rọ̀ yẹn ní o ẹ̀ mọ̀ pé apart from pé wọ́n ránṣẹ́ ìlara ti ti wọ̀ tí o bẹ́ẹ̀ lọ dun oyè rẹ̀ tí babaláàbí òfin ẹ̀ táàjọ pàdé bí tá a fi dóye náà àbò lẹ́gbọ̀n tó fẹ́ dun oyè rẹ̀ táàjọ pàdé ní àtàrí àjànàkú kì í ṣẹ́rù ọmọdé ọ̀rọ̀ ẹ̀yẹ́ òde wọ́tò wákàwákà iṣẹ́ ọpọlọ iṣẹ́ ẹ̀mí ni mo ti sọ gbogbo àwọn gómìnà mo dẹ̀ fi kí president bí kó sọ mo ti kọ́ lẹ́tà sí ọgbọ́n táwọn èèyàn ọmọ yẹn mo máa wà smart lórí ìwọ̀n tí máa ń ṣe mo ti mọ̀ gbogbo nǹkan tí mo sọ kọ́ ni media máa reflect I have to write a letter last week comprehensive letter sí gbogbo àwọn tọ́mọ nítorí ọjọ́ iwájú ẹ má bàa sọ mi lórúkọ ẹ má bàa pè mí ní ọ̀rọ̀ ààrẹ ọ̀lẹ́ ẹ má bàa pè mí ní ààrẹ onípatí bó ti ń sọ ẹ má bàa pè mí ní ààrẹ onífẹ́síwà nìkan mo ní ẹjẹ́ àjọ ṣiṣẹ́ papọ̀ bí o sọ pé mo fẹ́ pa security agitation lọ́wọ́ yín ẹ jẹ́ kémi náà collaborate pẹ̀lú yín. simple. bí o ní kó rẹ́ pa torí lára lè wá mẹ́ ìjọ tẹ̀lé náà mọ̀ ìjẹ́ kí n máa ń pa díẹ̀ oṣù mẹ́fà. oṣù mẹ́fà péré ni o. ó yá. ìgbésẹ̀ tí kò ṣe fún ọmọ lágbàgbọ́ tí kò ṣe fún aṣọ àìsàn àyà. tí Yorùbá ní kọ́ńtẹ̀ kò ń dájọ́ ó dájọ́ sí oṣù mẹ́fà gbàgbé oṣù mẹ́fà ti pé. wọ́n ti ẹ̀rù káwo wọ́n jà owó. ọ̀gá mùsùlùmí. ìgbà mélòó oṣù mẹ́fà ló ń bá dé fún mi láyè. oṣù mẹ́fà péré. ká gbégún ọmọ ṣáláì. ẹ wá mọ̀ pé ọmọ Ọlọ́run ni mí ẹ mọ̀ pé ọmọ igun wọlé ni mí ẹ mọ̀ pé ọmọ ẹlẹ́yẹ ọ̀rọ̀ ọmọ ayé ni mí. fà lóògùn ọ̀fẹ́ o. tí o sọ pé arìndínlẹ̀ mi ni ò ní ìlú èkó tó ní gbogbo ilẹ̀ Yorùbá wọ́n ní tọrọ wò ló bí ìhọ́ gẹ̀rẹ́ kí lẹ wá sí gẹ̀rẹ́ tẹ́ fà gẹ̀rẹ́ o ti láwọn kan àwọn kan ní ẹ ọgọ́pàá state police àwọn kan ní ẹ ọgọ́pàá àmọ̀tẹ́kùn ṣe báwa la dá ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn lẹ̀ pọ̀ tó yìí mọ́ wa lọ́wọ́. ṣé máa ṣe dábàá fún ọ pé kí wọ́n ṣe àmọ̀tẹ́kùn wọ́n ṣe ṣẹ́ ni ó lé mi ẹ̀rù bá sọ́dọ̀ àmọ̀tẹ́kùn ṣé mo lọ bá wọn ṣe mí ti security meeting àmọ̀tẹ́kùn ìgbọ́n mọ̀ pé mọ́tò wa bá mi lé ni pé àwọn fi hàn wọ̀ ẹ́ gbọ́gbọ́n Mákindé wọ ẹ nínú gbogbo tọ́pọ̀ ilẹ̀ Yorùbá ni ó mọ ẹ rí ọ̀gbẹ́ni ló bá fi ní ilẹ̀ o kí la lè fi hàn wọ̀ ẹ́ amúnáfọ̀mọ̀ lọ state ó dẹ̀ gbé pilot wọn wá ó dẹ̀ fún mi ní àmọ̀tẹ́kùn mẹ́ta ìjọ ọ̀nà àmọ̀tẹ́kùn nílẹ̀ ìjọ ìsìkíọ́sì ni àmọ̀tẹ́kùn mo ti ń jà fún bọ̀ ni but I see that as an honour bí gbogbo Mákindé ṣe ṣe fún mi bẹ́ẹ̀ ni gọ́ọ̀nà Ògùn state dapò
Soyinka sábọ́ọ̀nà ambassador ọ̀nà wọn ò ní ipa kéèkì bí ò yẹ bàbá wọn jókòó bí ti àmọ̀tẹ́kọ̀ yọ sí bí wọn ò pè mí bí ò sínú bọ́ọ̀dù wọn ò dé lórí ìjọba ambassador àmọ̀tẹ́kọ̀ ní ṣe nuisance. àwọn tó ń wo programu ẹ̀ orí gbogbo wọn wò pé eléyìí ẹjẹ̀sì ìgẹ́sì Yorùbá máa ní. bí òun láyé ń wo gbogbo social media àwọn arákọ̀ máa ń fún mi lọ́wọ́ sọ báyìí sọ báyìí mo kàn fún ìlànà owó ti Dámiláre owó tàbànà owó tí omi ní sọ̀rọ̀ báyìí tẹ̀lé sọ̀rọ̀ báyìí mo ní ó dáná kò ta àwọn èèyàn wọn lára náà bí fi tara sọ fún mi. ìlú mélòó ló dé ilẹ̀ Yorùbá tó ń pìtàn ilẹ̀ Yorùbá nígbà táwọn kékeré projection ti Samuel Joseph fún wa ni pé wọ́n lé òkùnkùn àwa láti Mẹ́kà ni nǹkan tó ń kàn fún wa ẹni yẹn ó ní wọ́n pálíṣì olùdú àbò ní Mẹ́kà nítorí pé ó ń pọ̀ nìṣà nǹkan tó Samuel Joseph kọ̀ sínú ìwé yẹn nìyẹn nígbà táwọn adé lè fẹ̀ wọ́n ní kò rí bẹ́ẹ̀ o ilé ìwé ní kò rí bẹ́ẹ̀ o olùdú àbò ọ̀pá níṣẹ̀ láti Mẹ́kà o irú mọ̀lẹ̀ lọ́dúdú àwọn ibi tó wọlé sílẹ̀ ó pẹ̀lú ṣẹ́ẹ̀ wọ́n bá fi pè lápẹ̀ wọn níbẹ̀ pẹ̀lú ṣẹ́ẹ̀ náà ló fi wọlé Samuel Joseph jẹ́ lọ kọ́ sínú ìwé ẹ̀ pé a lè ń ka ní social study à ń ka ní gọ́ọ̀mẹ̀ntì à ń ka ní various history ìwé wọ̀nyẹn lọ lórí kúkú yìí káwọn kò dé lè fẹ́ o kò bí ọ̀nà kan kò máa tó wà ní pèbí o kò máa tó tẹ̀lé gáàdì mi ní pèbí o Ọ̀yọ́ Mèsì ò sí lára àwọn tó tẹ̀lé gáàdì mi ní pèbí Ọ̀yọ́ Mèsì lè bá náà fi bí Ọ̀yọ́ ààrẹ ò lè bá náà fi bí Ọ̀yọ́ ọba ńlá ni Aláàfin ọba ekele ní ààrẹ pẹ̀lú adé ìdí gbogbo wọn lè yọ bẹ́ẹ̀ni kan pátọ́ èèwọ̀n ní ẹni bá gboyè tí ò bá pọ́nlé ìṣẹ̀dá òye yẹn wá sá fún. tẹ́nítì kan ìkà ò ní tẹ́nítì wá a ní fojú jẹun táyé ń wá ọ̀rọ̀ ń tán fi ń yan ààrẹ nílẹ̀ wa nílẹ̀ Yorùbá ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá ẹ̀yẹ́ ká kí n tún wá pè dáadáa pé Ìbà Gani Adams Oòduà ẹ̀yin náà tá a bá tún pe orúkọ yẹn orúkọ là ń pọ̀ baládé ibi tí bàbá bá wà orúkọ là ń pọ̀ baládé ẹ tún wá gbọ́ igi àdùbí olóòṣà mọ̀lété òòṣà ní bàbá kọ́ tó bí bàbá náà fúnra rẹ̀ òòṣà ní bàbá kọ́ tó bí bàbá náà fúnra rẹ̀ kọ́lọ́hún ṣàánú ifá máa mú akíkanjú náà fi ń jẹ́ kò ń ṣe pé ó dìgbà tí Gani Adams bá ṣẹ̀dá àwọn sójà àbọ́lọ́pàá kí Gani Adams sójà Gani Adams lọ́mọ ogun bí bá ṣe ń pè kí bàbá wa ààrẹ ọ̀nà kakanfò kọ́ máa bá ń fi tìfẹ́tìfẹ́ àtayọ̀ kọ́ máa fi gbà mo dẹ̀ fẹ́ kí àwọn èèyàn mo fẹ́ kọ́ máa bá ń ṣí ẹ̀ lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kọ́rọ̀ ìka ìkéré kó go viral kó máa fi kan bàbá náà lára torí ìdí ẹni tó ní wo tẹ́rù ni ó tó bí òwe ìwọ̀nba tó fẹ́ fi tanná ló mú òun lọ́rọ̀ ààrẹ kò ń ṣẹrù ọmọdé òun lọ́rọ̀ ààrẹ so ibi tí èèyàn bá rìn dé ibẹ̀ ló máa rí dé a máa yé bàbá náà pé ibi tí ń bá sọmọ torí ohun tá a bá débì kan nú ọ̀rọ̀ awo ó níbi tá a máa sọmọ ó dẹ̀ níbi tá a máa fò á dẹ̀ ti yé bàbá wa òwe á máa jẹ́ tàwọn àgbàlagbà ó ti yé so ẹni tó fi jẹ ààrẹ èèyàn lásán kọ́ náà fi ń jẹ ààrẹ wọn kàn ń jẹ ààrẹ lásán ṣá ó ṣàlàrẹ̀ èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìta rẹ̀ bá bínú ilé àmì èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ pọ́n jiyàn gbé yìí tí ààrẹ bá bínú ilé àmì òun náà ní pé tá ààrẹ bá bínú tán ilé àmì ẹ lísìn ọ̀rọ̀ tẹ́ ń sọ òrí bẹ́ẹ̀ ṣe ti rí nǹkan tó wà nú ọ̀rọ̀ Yorùbá kí ní tà ń sọ ìṣẹ̀lẹ̀ sólóyè Sunday Igboho ẹ̀yin lẹ́ máa polè wájà ẹ̀dún polóko wá mu gbogbo nǹkan tó wà nú ọ̀rọ̀ Gani Adams
bàbá believe lórí pé ká lo diplomacy ẹ má bínú ọ̀rọ̀ Yorùbá là ń sọ káṣẹ wá látọ̀dọ̀ ìjọba kó má di pé Gani Adams ló tún ṣe báyìí o àwọn náà sọ bẹ́ẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí nìyí o so kí wá là ń pè láàrẹ òun ni mò ń sọ fún yín pé ọgbọ́n dẹ̀ nìjà tó bá bẹ̀rẹ̀ sí gbà á tí wọn kọ́kọ́ sọ pé báyìí àwọn yẹn gangan gbọ́dọ̀ kọ lẹ́tà ẹ mọ̀ pé ààrẹ gangan fún ààrẹ á ti ṣiṣẹ́ ààrẹ lábẹ́nú tí ò ní yá àwọn èèyàn á ti ṣiṣẹ́ ààrẹ lábẹ́nú àwa di pé máa jó lọ́pọ̀ nú ọ̀rọ̀ Yorùbá á di máa jó lọ mọ̀ owó ẹ̀yẹn ṣùgbọ́n ó ti mú wọn ààrẹ tí mú ó ti dì wọ́n lọ́wọ́ mú wáyé débi pọ́n lè bọ̀ pé kò ní di pé àwa kọ́lá padà rán iṣẹ́ yẹn so kò ń ṣe pé ààrẹ ń wo pé kí wọ́n pa ọmọ Yorùbá tán so torí àgbékalẹ̀ wa máa ń yàtọ̀ ọ̀tọ̀ so ti yẹ yín sìn so tẹ́ ò bá gbàṣẹ yẹn náà ọ̀tọ̀ tún ní táyé tún máa wí ṣì yẹn lé ní so ohun tó ń pè láàrẹ akíkanjú náà ń pè láàrẹ òòṣà láàrẹ irúmọlẹ̀ láàrẹ àǹjọ̀nú láàrẹ ẹni tó bá ti fi jẹ ààrẹ àǹjọ̀nú ni irúmọlẹ̀ ni torí ìrìn àjò ààrẹ jìn débi pé ní tabaka lórí ta kan ó ní àwọn tó lè fi ààrẹ jẹ nínú ìtàn ibẹ̀ yẹn kọ́ là ń lọ lẹ́nìí irọ́ o ibẹ̀ yẹn kọ́ là ń lọ lẹ́nìí nínú ìtàn mo sọ fún yín pé àwọn ibì kan wà ẹ má bínú àwọn ibì kan wà olóòtú kò síbẹ̀ ṣe lè tọ́ bọ̀ mí lẹ́nu tó bá ti débi ọ̀rọ̀ awo báyìí ẹ mọ̀ pé mi ì ní sọ̀rọ̀ débi tí ò gẹ́ kí n sọ̀rọ̀ dé kò síbẹ̀ lè tọ́ bọ̀ mí lẹ́nu ohun tí máa ṣe ni máa ṣe torí tẹ bá gba tọwọ́ ọmọ ẹ lè gba tinú ọmọ tó bá ti débi ọ̀rọ̀ awo ó máa ń gba ìlàkàyè torí awo kẹnu inú awo jìn ó jọ̀run lọ so ọ̀rọ̀ ààrẹ bí ọ̀rọ̀ jagunjagun ni kò ṣe bí ọ̀rọ̀ jagun láàrẹ olórí ogun láàrẹ ńlẹ̀ Yorùbá so bí ọ̀rọ̀ ààrẹ ṣe rí nìyẹn ipò kó bẹ́ẹ̀ ni so ipò ńlá láàrẹ dìmúlẹ̀ Yorùbá so ààrẹ ò ṣe é sọ̀rọ̀ sí ó ti yé mú ìjiyàn fóyá àpáàtì pé àwa yìí náà ṣópìsì tí kìíní bá dọ́dọ̀ bàbá mọ̀ wá dáadáa àpáàtì pé aṣópìsì ó ti yé ní Mushin àpáàtì pé ajópìsì kọ́lọ́ ń ṣàánú kọ́lọ́ má fà lẹ́yìn tó máa mú wa lọ́wọ́ ẹni tí ó bá tó ẹni tó bá tó mú náà mú fàárẹ òun ṣe pé ó lọ bẹ̀rẹ̀ ó bẹ̀bẹ̀ fàárẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá Ifá ló mú pé ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá Ifá ló máa ń mú ẹni tó máa jà rẹ. kò ń ṣe ààrẹ àfowójẹ kò ń ṣe ààrẹ pé mo lágbára mo fẹ́ lọ jẹ́ so bí ọ̀rọ̀ ààrẹ ọ̀nà kakanfò Ìbà Gani Adams Ìgè Àdùbí Oòduà bí ọ̀rọ̀ wọn ṣe rí nìyẹn so kò ń ṣe pé wọn ò rẹ́dì ó ti yé bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ Yorùbá ní kinní kan wọ́n máa ní kẹ́ máa jó lọ báyìí mò ń wẹ̀ yẹn àwọn náà máa polè wájà àwọn tó ní kólókó wa mu so ilé ayé yìí dẹ̀ gbọ́gbọ́n ẹ rí i pé gbogbo ìrìn àjò tí Ìbà Gani Adams bá fẹ́ rìn wọ́n máa ń fọgbọ́n ṣe ẹ ṣe lé ní tẹ bá béèrè ọ̀rọ̀ kan nígbà tí ọ̀rọ̀ gun ò tiẹ̀ tí ì lajú tó yìí nígbà tí ò tiẹ̀ tí ì kẹjú tó yìí gbogbo àgbà Ìjàdí Àràbà tá bá ń tiẹ̀ ń ṣe NCC tí bàbá tẹ bá béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ Ìbà Gani Adams ọ̀rọ̀ kan lẹ́ béèrè o Gani Adams wọ́n á fi ọ̀rọ̀ mẹ́wàá replace ọ̀rọ̀ kan tẹ béèrè tó dẹ̀ máa yẹ tó dẹ̀ máa yànnà náà Ọlọ́run gbà fún wọn lórí pé ká sọ̀rọ̀ ká lágbèkalẹ̀ ọ̀rọ̀ so gbogbo yẹn wà nù nǹkan tó ń wò pé gẹ́gẹ́ ó tọ́ sáà rẹ̀ so lè ti ààrẹ báyìí gọ́gọ́ o ààrẹ ní làákàyè o ó lọ́mọ ogun tiẹ̀ o ó ní sàbẹ̀ tiẹ̀ o lè tí gbọ̀ngbọ̀n kò bọ́ sí i torí inú pẹ́fẹ́ ti òun náà ti kọ́kọ́ bá àwọn tó nílẹ̀ sọ̀rọ̀ ó ti bọ́ lọ́hùn ẹ̀ sọ̀rọ̀ ó ti bá àwọn tó nílé ayé sọ̀rọ̀ so lè kàn tí pé kó máa lọ anyhow ìdí tiẹ̀ tọ́rọ̀ tiẹ̀ fi rí bẹ́ẹ̀ ni pé ẹ̀yin gangan àwa gangan ta sọ pé àwa yìí gan nílẹ̀ yìí gan ìta náà ṣe pọ̀ ẹ ṣeun nígbà tí ọ̀rọ̀ pọ́n ní dọ́là wọn sìn dọ́là wọn Taiwan kìíní yìí sìn glass cup yìí sìn dọ́là wọn Taiwan ẹ ti sọ pé dọ́là ṣé dọ́là ti Taiwan lórí ẹ̀ tẹ bá dọ́dọ̀ yàn kan sí nǹkan tó rà lọ́dún ní ká sọ pé ó ra 2 naira tó ti gbọ́ pé dọ́là ti wọ́n o kìíní ẹ̀ ti di 20 naira ṣé ìta gan fi kó bára wò pọ̀. láì tí lọ sọjà lọ gbèrè
ìta náà fi kó bára wa pọ̀ lóòótọ́ ni ohun tó ń ṣẹlẹ̀ yóò da òsibí tá ara ń kan anybody ara ń kan aráàlú torí táwọn adìka fìbínú sọ̀rọ̀ èèyàn á sọ̀rọ̀ bí ó yẹ kó sọ̀rọ̀ ara ń kan aráàlú tábàdìka lọ síbẹ̀ yẹn bọ̀tẹ́ ìwà lè torí tiẹ̀ kẹ́ wá ti kán ní Ààrẹ Ọ̀nà Kakanfò kò possible àwọn gan náà máa kọ́ ṣígun irú ogun tó ṣẹlẹ̀ pé wọ́n ń jiyàn gbé ẹ̀yin lè máa fàṣẹ́lẹ̀ tí Gani Adams bá bẹ̀rẹ̀ sìn ibà Gani Adams pé ó yẹ bẹ̀rẹ̀ ojú ogun yá o kí ibà Gani Adams má gbàṣẹ rárá kọ́ máa kọ́kọ́ kọ lẹ́tà kọ́ máa káwọn ọ̀gá bá fún ọ ní èsì padà wọ́n á ní ó dá owó lọ́wọ́ rẹ̀ ẹ̀yẹ́ ká gbẹ̀yìn wọlé sí lára so ìbùkún ní fọ́mọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe so ẹ mẹ́ẹ̀ká tanra wa jẹ bó ṣe rí ní olótù àbọ̀ ọ̀rọ̀ lásán fọmọlúàbí Yorùbá ní tó bá dénú ẹ̀ òdìdí ló ń dà so káàkiri àgbáyé inú ìtakọ́sí ibi tá a ti bára wa inú ayé tuntun tá a bára wa Nàìjíríà yìí àní dààmú o ebi ò ní pa wá kú àní mọ̀kòrò àbàrà ayé ò ní bà wá àní ṣubú lójú arí ni ẹ̀fọn ayé ò ní fún wa o èpè ayé ò ní pa wá àìjàlájàyè Ọlọ́run tó jẹ́ ajá COVID-19 lájàyè Ọlọ́run ajá ajá lájàyè èmi ọmọ yín kékeré yìí náà ni torí síbẹ̀síbẹ̀ náà ọdún fámi náà ti súnmọ́ May 4 ní ọdún fámi ní gbogbo ayé dẹ̀ máa bá a sọ̀rí wùkẹ̀wùkẹ̀ tó ṣùpá máa play fún wa níjọ́ yẹn níjọ́ yẹn gangan láti ọ̀sẹ̀ yẹn ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yẹn ìtùtù ti máa bẹ̀rẹ̀ níjọ́ Friday orúkọ mi ò tí ì yí padà I Chief Dr. Alabashitu di àpènà Ìlúpéjú Land aka Olúmọkò kìnìún òfọmọ ìṣeré nọ́mbà mi ò yí padà 080 23 43 26 15 nígbà kan sí 080 23 43 26 15 ẹ ṣé olóòtú. ẹ ṣe àdúpẹ́ ó dàbọ̀ bàbá.